ó dìgbò ṣe ó darí iná kó ó dìgbò ṣe ó darí iná kó Táíwò Hasan Ògògó ọmọkùlódò akíọ ó dìgbò ṣe. Bẹ́ẹ̀ ni o Alhaji olóyè Táíwò Hasan Ògògó ọmọkùlódò ó akíọ ó dìgbò ṣe o. Ẹ̀yin tèmi ìyókùn ìyanra o a kú dédé ìwòyí a dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún wa o àní fírú eléyìí gbà á o àní ṣe àìsàn ọlọ́jọ́ òní dé lọ́jọ́ àìpé o olólùfẹ́ wa nìyí o Ògògó ọmọkùlódò adúmáradán ọkùnrin agùntàṣọ ọkùnrin tó ní ìwà pẹ̀lẹ́ tó ní ìwà ìrẹ̀lẹ̀ tó ní ìfẹ́ ọmọ tó dẹ̀ ń ṣe dáadáa láàrin ẹgbẹ́ àwọn òṣèré tíátà ti Nollywood. Ó mà ṣe o wọ́n ní ikú dóró ikú ṣèkà ikú mẹ́nire lọ wọ́n ní ikú ìbágbowó ìbágbàgbò abáfùn àmọ́ ikú kò jẹ́ kí Ògògó ọmọkùlódò kó gbé ilé ayé pẹ́ o kó ṣe bàbá fún àwọn ọmọ rẹ̀ di ọjọ́ alẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó fi ìyàwó àti ọmọ ọmọ sílẹ̀ sáyé lọ ikú lẹ́rí yẹn o ẹ̀yin tèmi ikú dóró ikú ṣèkà o àwọn ẹgbẹ́ òṣèré òun lẹ́rí yìí o gbogbo wọn pátápátá ló pèsè síbẹ̀ àwọn eléyìí wọ́n sunkún nítorí pé èèyàn pàtàkì ni Ògògó jẹ́ fún wọn láti ìgbà tí mo ti mọ Ògògó inú mi máa ń dùn kò sí ìgbà tí Ògògó máa wà nínú eré àgbéléwò tí mi ò ní bá wọn rà tí mi dẹ̀ ní bá wọn wò títí kó tó di wípé ẹ̀rọ ayélujára tún jáde gbogbo ibi tí Ògògó bá ti wà ibẹ̀ lèmi náà àti ìdílé àti ọkọ mi ibẹ̀ la máa ń wá kiri láti máa wò nítorí àwọn ọ̀rọ̀ tó máa ń sọ tó bá ti ń ṣe eré orí ìtàgé báyìí Ògògó á máa la àwọn ọ̀rọ̀ yẹn lẹ́sẹlẹ́sẹ ni ẹni tí ò bá ti lè farabalẹ̀ wo eré àgbéléwò kò ní lè wo Ògògó àmọ́ ẹni tó bá farabalẹ̀ wo dáadáa á lè wo Ògògó nínú eré á dẹ̀ rí ọgbọ́n àbí méjì kan níbẹ̀ ó ṣe o ó mà ṣe o ó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ dáradára ẹ̀yin tèmi ṣe rí gbogbo wọn báyìí ló péjú sẹ́sẹ̀ síbẹ̀ o pẹ̀lú ìbànújẹ́ àní fi rú eléyìí gbà o ikú kò ní jẹ́ àkúfà nínú ẹgbẹ́ òṣèré àti nínú ẹbí Ògògó àti láàrin gbogbo àwa olólùfẹ́ rẹ̀ mọ́ o ó mà ṣe o àwọn ẹbí leléyìí wọ́n ṣe ń di àwọn ọmọ mú ló ń di àwọn ìyàwó mú ikú nìyẹn kò sí nǹkan tá a lè ṣe sí tí ọlọ́jọ́ bá ti dé ní ìgbà tí àìsàn yìí ṣẹlẹ̀ gbogbo wa la gbàdúrà tá a gbọ́ tẹ̀rù bà wá tá a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lóríṣiríṣi pé kí Ọlọ́run kó sì jẹ́ kí ó lọ́ ọwọ́ ẹ̀mí rẹ̀ sí àmọ́ bá a ṣe wáyé ta la máa rí bẹ́ẹ̀ là ń rí o Ògògó ọmọkùlódò nìyẹn o Alhaji Táíwò Hasan ó ti fi kú ṣe àgbà gbogbo àwọn tí ó jù lọ o ẹ wo ẹ̀yin tèmi kí Ọlọ́run kó dẹlẹ̀ ire fún kó sì tu àwọn ẹbí yìí kó tù nínú báyìí ẹ̀yin tèmi mo máa gbé díẹ̀ lára fọ́nrán bí a ṣe sin òkú Alhaji yẹn bí wọ́n ṣe gbàdúrà ní ibi ìsìnkú Alhaji Ògògó Hasan Táíwò bá a ṣe sin a máa gbé díẹ̀ sí ẹ̀dẹ̀ tún máa rí díẹ̀ lára àwọn ẹgbẹ́ òṣèré Nollywood yìí o rí bí àwọn àgbààgbà yìí wọ́n ṣe sọ̀rọ̀ Délé Òdúlé ó sọ̀rọ̀ Alhaji kan ó sọ̀rọ̀ ìyá Madam Ṣàgẹ náà àwọn náà sọ̀rọ̀ ní ibi eléyìí bẹ́ẹ̀ náà ni gbogbo wọn wà ńbẹ̀ tí wọ́n ń sun ẹkún lóríṣiríṣi tí wọ́n bànújẹ́ ẹ wò lẹ́yìn fọ́nrán yìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn láti gbàdúrà yìí o ká gbàdúrà fún àwọn ìdílé Ògògó àti àwọn ẹgbẹ́ Nollywood pé wọ́n kú àtẹ̀mọ́ra o ikú yìí kò ní jẹ́ àkúfà láàrin gbogbo wọn o kò dẹ̀ ní jẹ́ àkúfà fún àwa náà tí à ń jẹ́ olólùfẹ́ rẹ̀ tí à ń bá wọn dárò lẹ́ni o Ògògó ti lọ nìyẹn o ó dìgbò ṣe o a pàdé lọ́jọ́ àjíǹde ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section ìhòkun ìhànra ọmọ tìdì sí o amọ̀dé àjẹkànra o. tí ìdàgbà ọmọdé gbogbo wọn Ọlọ́run bá wọn kọ́ ọmọ ṣe ẹ jẹ́ wí àyà yìí ká tó fi lè yí láàfin ìdìnnà siratal mustaqim bàbá ní máa sọ fún wọn pé má gbàgbé ọmọ máa bí ọ̀fẹ́ ìgbélé òdìgbé dáàdì mi àbí báwo ni ẹgbẹ́ àtàṣìkà ọmọ sọ ìfẹ́ kọ́ni wàá bọ̀dọ̀ rọ́bà azal bẹ́rẹ̀t
الذي أطعمهم من جوع وآمنهم من أستغفر الله الله 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 أستغفر الله. Brother, kọ́lọ́n kó bá wa fún ní kọ́lọ́n bá wa ṣe bẹ́ẹ̀, kọ́lọ́n bá wa kẹ́, kọ́lọ́n bá wa kẹ́. Èèyàn dáadáa ní Ògógó, èèyàn dáadáa ní, kò jù bẹ́ẹ̀ lọ, kò sí nǹkan mi lẹ́yìn dáadáa. Ọlọ́run rán yín lójú o, torí ẹ̀yin méjì tó kù náà nìyẹn. Nǹkan ò ní ṣe yín, ní kánjú lọ́ba lágbára Ọlọ́run. Tó ìyá ẹ̀ náà tó dẹ̀ tó fẹ́ gbàlejò lénìí. Ọlọ́run àṣekún sílẹ̀ fún gbogbo yín o, ilẹ̀ rí bàbá Kọ́lá Fátíà. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. Fún gbogbo ẹ̀wọ̀n pátá, A'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún ẹni rí wa, èèyàn dáadáa, gbogbo ọmọ kú lónìí. Ó fẹ́ jù wá lọ ní. Torí kì í ṣe owó, ìwọ̀n fi tọ́jú gbogbo. Lórúkọ gbogbo ẹgbẹ́ ta bá pátápátá, adúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ̀ dúró. Ẹ ṣe gbọ́ ọ̀nà àdúró tì í. Ọ̀nà àṣekún sinmi fún ọ. Ọ̀nà àpáṣiṣẹ́ rẹ̀. Ọ̀nà àpáṣiṣẹ́ rẹ̀. A tọ́jú àwọn ọmọ ẹ̀. Ojú wẹ̀yìn kò tọ́jú àwọn ọmọ ẹ̀. Torá àwọn ọmọ ẹ̀. O lè ṣe bí ìyá, o lè ṣe bí ìyá o. O lè ṣe bí bàbá, o lè ṣe bí bàbá o. Ojú wẹ̀yìn òkòkò ọkọ̀ kú lódò. Ojú àwọn ọmọ ẹ̀. Ọlọ́run àti ṣe kún sinmi fún ẹ o. Ẹ ṣe.